hi-tunezradio 1000.1 FM. If I lose it all, will you still be there for me? If I don't get money, will you still be loving me? Àní iṣẹ́ tí sápá bá dé ìwọ olólùfẹ́ mi ṣo máa dúró gbọ̀ngbọ̀n bí olúmọ lẹ́yìn mi. Kọ́nà má jẹ́ ara padà bọ̀ ṣàbùrú ni. Promise ìlẹ́lẹ̀ látọwọ́ Adékúnlé Gold àtìyàwó rẹ̀ Olúwaṣìmísọ́lá. If you do my weakness, Ẹni mo fi kí wa káàbọ̀ sórí ìkànnì hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò títì. stand by me. Kábíyèsí rẹ ọba mi ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn ayé o. Ọba mi tó jẹ́ pé òun gangan nìfẹ́. Tí wọ́n bá ń bà mí já oṣù máa ṣe pé. Ìfẹ́ tó fẹ́ wa ẹnikẹ́ni ò lè fẹ́ wa bí ọlọ́wọ́ ọba mi ṣe fẹ́ wa. Nítorí pé when we have not been faithful, Baba yẹn has been faithful to us. O ṣé o, faithful father. So promise me. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àṣàlẹ̀ jẹ́jẹ́ bẹ́ni tí ò lóbìnrin àtaya àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Èmi lọ́mọ ojúrò gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ṣẹ̀dọ́rà ìlú màfọ̀n bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kán ìkọ́tẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé o. Gbogbo àyè olólùfẹ́ mi pátá ni mo kí káàbọ̀ sínú oṣù fẹ́. Oṣù tí ó jẹ́ pé pọ̀pọ̀ ṣìṣìn ìfẹ́ tó máa ń wọ red and blue. Ọkàn á ní red is my favourite colour. Ọkàn á ní blue ni àwọn ọmọ Chelsea. Àmọ́ when we are talking about love, when we are talking about Valentine or Valentino, we are not talking about showing love to your loved ones alone. You can also extend love to a stranger. Ẹni tó mọ̀ rárá rí. Tó pàdé ẹ̀ lórí street tó lè wọ̀ gbó nílò ìrànlọ́wọ́ in one way or the other. You can as well play your own part. O lè ràn lọ́wọ́ lọ́nà ọ̀kanà. Gbogbo nǹkan kan ló wó ń gbà míì. O lè pé kó o fọ̀nà business wọn. O lè pé kó o advise ẹ in one way or the other. It must not be your lover every time. Ìgbàgbọ́ tèmi ni pé kò ń ṣe pé àyájọ́ olólùfẹ́ nìkan la fi ń fìfẹ́ wọ̀n sí ẹni tá a nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn. Àmọ́ tó bá tiẹ̀ wá sọ pé dandan gbọ̀n ìwọ àtẹnitẹ́ nífẹ̀ẹ́ ara yín gbọ́dọ̀ gbéra yín jáde tá a bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìfẹ́. Ìyẹn ní February 14. Ní ọwọ́ àárọ̀ títí dọwọ́ ìrọ̀lẹ́ ó lè jáde lọ and show love to strangers. Nítorí nǹkan tẹ́mi gbàgbọ́ pé ìfẹ́ gangan nìyẹn. If you help strangers, in fact there is joy that comes after it. Nínú oṣù ìfẹ́ yìí gangan máa sọ̀rọ̀ nípa kùdìẹ̀kudiẹ ìfẹ́ ìyẹn láti ọjọ́ mẹ́jọ lọ. Àmọ́ àní má rí jù báyìí lọ lórí ètò lénìí. Mo ní ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí èmi kọ́ nítorí ọ̀la ni. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo sún lẹ́ni mo fi signation gbáǹdì. Ire o.